fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí nílé lóko lọ́nà odò àti olùkíbi tí ẹ ti láǹfààní àti máa gbọ́ wa. Àfàìlà ọjọ́ ṣùgbọ́n ló ní kọ́nà má là, tọ́jú bá ti là báyìí ní kọ́nà ńlá fún apẹ̀gẹ́dẹ́ o. Mo ní ọ̀nà re, ọ̀nà ayọ̀, ọ̀nà ìgbéga á là fún aláṣẹ Èdùà. Orúkọ tèmi náà ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀, níbi tá a ti máa ka àwọn ìwé ìròyìn sí yín ní etí, tá a sì ti máa yànnà náà lọ́lọ́kan òjọ̀kan. Èmi ní kọ́kọ́ ni mo wà ń bí o, olùkọ́ mi náà wà ń bí pẹ̀lú fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. Tẹ́ bá gbọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé ìfẹ́lẹ́ o, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé ìfẹ́lẹ́ o. Òun náà wà ń bí lẹ́gbẹ̀ẹ́ mi. Bẹ́ẹ̀ni, ilé ayé fẹ́lẹ́ gan. Bẹ́ẹ̀ni. Àmì ìmọ̀ pé olóhùn orin tó yìí. Orin irinṣẹ́ ló kù báyìí. Àwọn àṣẹ nǹkan ṣe ni o. Irinṣẹ́ ló kù báyìí. Mo dẹ̀ tún gbọ́ nǹkan kan, wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣàjọyọ̀ pé Buhari jáde láyé. Bẹ́ẹ̀ni náà bá ṣe rí inú, bẹ́ẹ̀ni náà ṣe rí nìyẹn o. Ó lágbára. Àwọn kan tó wá ń dáṣà kan wípé àwọn olóṣèlú wọn á kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láàyè nígbà wọn fẹ́ lọ gbàtọ́jú. Nígbà ọ̀pọ̀ nínú wọn òkú wọn lọ máa ń gbé wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìpè eléyìí ó yẹ kó máa kọ́ àwọn. Eyín lèmi ò fọwọ́ sí o. Ó yẹ kó máa kọ́ àwọn olóṣèlú lọ́gbọ́n. Àìmọye àwọn olóṣèlú tó ti lọ tán lọ láyọ̀ tán dẹ̀bọ̀ láyọ̀. Wọ́n sọ pé gbogbo wọn. Ó kàn rí bẹ́ẹ̀ ni. Wọ́n fi ń pàrọ̀pọ̀ ọ̀rọ̀ fún wọn ní. Jígbé kan máa dúró sílé àdúgbò. Fún ìtọ́jú ìké kì í ṣe gbogbo ẹ̀ ní pé ohun tí wọ́n wá lọ Sókótó. Ó wà lápò Sókótó bẹ́ẹ̀ ni. Ẹ wo ẹ jẹ́ ká tún máa kíra wa káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Àti dé o gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ òní, níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé. Ẹ ti mọ̀ bá a ti máa ń ṣe wípé kókó orí ìròyìn yẹn la máa kọ́kọ́ yọ̀ lọ́fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lápò ọ̀dọ̀ tèmi. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí ohun tá a fi ṣàwàdà wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe àjọyọ̀ lórí ikú Buhari, ẹnìkan mà ti sọ̀rọ̀ lé lórí ìtàlẹ́ni náà ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Kókó olúwèé ìròyìn ìwé ìṣíde lóòrọ̀ tòní náà ló sọ pé bóyá Peter Obi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC tàbí kò darapọ̀. Ó ní ìdẹ́mi sàmọ̀ náà ní wípé Peter Obi yóò jáde láti díje dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2027. Ta ló sọ̀rọ̀ yìí? Ẹ ó gbọ́ tàbádé ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Níbi ètò ìsìnkú Àwùjalẹ̀ ní àná òde yìí, ọ̀rọ̀ jẹyọ lé lórí o. Ìbà Gani Adams ló kọ́kọ́ sọ̀rọ̀ kí Aláàfin Ọ̀yọ́ tó gbà á lẹ́nu rẹ̀ kó tó di wípé àwọn ọmọ ológun wọn máa gbégi dínà àwọn oníṣẹ̀ṣe wípé bolẹ̀ ń lọ, irú yín kọ́ ni wọ́n ń wá níbẹ̀, kí ló ṣẹlẹ̀ gangan, ẹ ó láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Rauf Arẹ́gbẹ́ṣọlá ó mà ti sọ̀rọ̀ oníṣẹ́rí ẹgbẹ́ òṣèlú ADC ti ṣetán láti gba Nàìjíríà kalẹ̀ lọ́wọ́ àwọn tó ń fọ orílẹ̀-èdè náà sẹ́yìn. Àṣírí rẹ̀ ti tú o, ọwọ́ ti bá obìnrin kan tó máa lọ ń pèsè ohun èròjà ogun fún àwọn ajínigbé agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kwara. Báwo lọ́wọ́ ṣe bà á, báwo làkàrà ṣe tú sépo, gbogbo àwọn ìròyìn làwọn mú wá sí etí ìgbọ̀nyín. Tẹ́ ò bá gbàgbé ìròyìn tí a kà sí yín létí ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn wípé tí ìwé ìròyìn Daily Post fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n wá àwọn akẹ́kọ̀ọ́ kan ní Adékúnlé Ajásin Yunifásítì tó wà ní Oǹdó. Ṣé wá rí
tí ò bá gbàgbé ìròyìn tí a kà sí yín létí tí ìwé ìròyìn Daily Post sì fìdí ẹ̀ múlẹ̀ lọ́sẹ̀ tó kọjá pé wọ́n wá àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga kan nípínlẹ̀ Ondo. Ẹ wo ìwé ìròyìn Daily Post ti fìdí ẹ̀ múlẹ̀ padà pé wọ́n ti rí àwọn akẹ́kọ̀ọ́ náà, ṣé òkú wọn náà rí ni ṣáyé wọn ni, ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ó yá láì dènà pẹnu ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún tá a bá dé etí tó gbà lọ lágbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ tá a bá dé àwọn máa túṣu dísàlẹ̀ kòkò ẹ̀kú ìkàlẹ̀. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ́ọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà láti abala pápá eré ìdárayá. Inú ìwé ìròyìn tí ìwé fi ṣíde lówùúrọ̀ tòní náà ló sọ wípé agbẹnusọ tẹ́lẹ̀ fún Peter Obi fún ètò ìpolongo ìbò ààrẹ ìyẹn Yunusa Tanko ti sọ di mímọ̀ oníṣẹ́ rí Peter Obi tẹ̀ wò yẹn o bóyá ó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC bóyá kò darapọ̀ mọ́ wọn. Ó ní ohun tóun ṣàmọ̀ náà ni wípé ó ní Peter Obi máa jáde láti díje dupò ààrẹ ní ọdún 2027 o. Tanko yìí náà ni ó jẹ́ adarí gbogbogbò ti Obedient Movement tí ó sì sọ eléyìí di mímọ̀ lásìkò ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n máa ń ṣe lọ́dọọdún láti bọlá fún ọ̀jọ̀gbọ́n Abdulmumin Ajia lánàá òde yìí ní olúùlú lẹwa Àbújá. Oníṣẹ́ rí Peter Obi o, òun fọwọ́ rẹ̀ sọ̀yà gbangba pé yóò jáde láti díje dupò ààrẹ ọdún 2027 lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní bóyá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ADC o àbí kò tiẹ̀ darapọ̀ mọ́ wọn. Ó tẹ̀síwájú, ó ní àwòtẹ́ nílò láti máa ṣàṣàrò lórí rẹ̀ tàbí ká máa rò ó bóyá yóò díje dupò bóyá kò ní díje dupò. Ó ní nígbà tí ò kí ń ṣe ọbẹ̀ gbẹ̀gìrì kí wá la fẹ́ máa rò sí ọbẹ̀ gbẹ̀gìrì lámọ́ wọn ní àìrò lọ́bẹ̀ gbẹ̀gìrì kó má bàa ṣe kí ni kó má bàa dó lọ́tọ̀ kí iye kó má bàa dó lọ́tọ̀. Ó ní ṣùgbọ́n eléyìí o kì í ṣe ọbẹ̀ gbẹ̀gìrì o nílò láti máa rò. Peter Obi yóò jáde láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọdún 2027. Òun níṣẹ́ wá rí o, òun níta bá ti débi bẹ̀, òun ní when we get to the bridge we will cross it ni o. Ó ní nígbà tá a bá dépele náà, ó ní a ó rí gbogbo gbàngbàngbà. Ó ní Peter Obi gan ti wá fẹnu ara rẹ̀ sọ o. Ó ní wípé bóyá òun fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC o àbóhùn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní ohun tóun mọ̀ ni pé ó lóun Peter Obi o, ó ní dandan kóun jáde láti díje dupò ààrẹ ní ọdún 2027 lórílẹ̀‐èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Punch náà lẹ́tì rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kẹ́mi bẹ̀rẹ̀ lápọ̀dọ̀ tèmi eléyìí ló ní ṣe pẹ̀lú ìwà kan táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń wò lásìkò yìí lẹ́yìn tí wọ́n kéde ikú ààrẹ àná Muhammadu Buhari ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan gbòógì olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Igbokwe ni ó mà ti sọ di mímọ̀ wípé ó jẹ́ ohun ìyàlẹ́nu fún òun wípé níṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń yọ̀ lọ́tún lọ́sì wípé ààrẹ àná Muhammadu Buhari ti jáde kúrò láyé. Ó ní ìwà ilé yìí ó jẹ́ èyí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó kọ òun lóminú gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo eléyìí kò yẹ wá lásìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ sí iwájú wípé àwọn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìwà yìí wọ́n ṣe bí ẹni tí kò ní kú, wọ́n ṣe bí ẹni tó fẹ́ lo ẹgbẹ̀rún kan ọdún lókè erùpẹ̀.
Ìgbòkè wá sọ nínú ọ̀rọ̀ tó fi léde sójú òpó abẹ́yẹfò Twitter X rẹ̀ lórí Facebook náà ó fi síbẹ̀ ó ní ẹ wò kò yẹ ká máa fi irú eléyìí san fún ààrẹ àná Muhammadu Buhari wípé gbogbo eléyìí ó jẹ́ èyí tí ó dàbí ìwà tí kò yẹ ọmọlúwàbí nípa ti ikú Muhammadu Buhari eléyìí ni wọ́n fi ń fi àròkọ ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ẹ kò bá gbàgbé ààrẹ àná Muhammadu Buhari ló jáde kúrò láyé lọ́jọ́ 13 oṣù kejì ọdún tí a wà yìí ìgbàgbọ́ sì wà wípé lónìí ni wọn yóò máa sin Muhammadu Buhari ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tún ṣe kéde rẹ̀ wípé ní jẹ́ ọjọ́ ìsinmi public holiday ẹ wo Ìgbòkè ó sọ̀rọ̀ ó ní ẹ̀yin tẹ́ ń fi ikú Buhari ṣe yẹ̀yẹ́ kò yẹ o lásìkò yìí ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Rauf Arẹ́gbẹ́ṣọlá ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Bákan náà díẹ̀ nínú àwọn tí ọ̀rọ̀ òṣèlú kàn nípínlẹ̀ Kwara pẹ̀lú ẹnìkan tó sì gbà kan mi jẹ́ olùdíje dupò gómìnà fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Àdùmúmí Yínká fi ọ̀rọ̀ yìí léde lánàá òde yìí nílùú Ìlọrin. Wọ́n ní ṣe ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n láti gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ìṣubú ni. Arẹ́gbẹ́ṣọlá ṣàkíyèsí pé ẹgbẹ́ òṣèlú ADC ti ṣetán láti gba orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí ó mú padà sẹ́yìn. Gómìnà Arẹ́gbẹ́ṣọlá tẹ̀síwájú ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìdojúkọ máa wà ṣùgbọ́n wọn ò ní jáwọ́ láti wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo. Ó ní àwọn ènìyàn lákọ̀ọ́kọ́ ìyún people first nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Ó fi ọ̀rọ̀ yìí léde fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC nílùú Òṣogbo tí àwọn ènìyàn sì jáde lọ́pọ̀ láti kí i káàbọ̀. Ó ní a kò wá síbí o láti wá bu ẹnu àtẹ́lu ẹnikẹ́ni o. Ó ní ṣùgbọ́n a wá síbí láti wá tún ohun tó ti bàjẹ́ ṣe ni. Ó tẹ̀síwájú ó ní ṣègbè ṣàmọ̀ yìí pé ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ iyún ariwo tó bá gbọ́n ni o. Oníṣẹ́ eré ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló máa dé gbogbo ìgbésẹ̀ láti rí dájú wípé wọ́n ṣe ìkọlù tàbí fa ìdààmú láti tú ẹgbẹ́ náà ká. Ó ní ṣùgbọ́n àwa ò fọ́ o àfọ́ rárá. Lákòótán gómìnà Arẹ́gbẹ́ṣọlá ti wá ní kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC lọ fọkàn balẹ̀ o pé ẹgbẹ́ òṣèlú náà ló ṣí sílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá gbàgbọ́ nínú ọjọ́ iwájú rere fún orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ kémi náà tún tẹ̀sọ́ ọwọ́jú ìròyìn eléyìí mo fẹ́ fi òkò kan pa ẹyẹ mẹ́ta ní nípa ti ìròyìn tó wà ní iwájú mi yìí lórí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó jáde kúrò láyé ní àná òde yìí ni o ẹ wá gbọ́ o ẹni tí ń ṣe Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Ọwọ́adé ni wọ́n ti fi ọjọ́ ajé àná bá àwọn mọ̀lẹ́bí olóògbé kẹ́dùn tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn wípé adẹ̀kú ọ̀rọ̀ èèyàn wá o tó jáde kúrò láyé gẹ́gẹ́ bí Ọwọ́adé ti ṣe fi ọ̀rọ̀ yìí léde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbánikẹ́dùn láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ rẹ̀ Bọ̀dé Dúrójayé láti ìlú Ìbàdàn níbẹ̀ ló ti ṣe àpèjúwe ọba yìí ọba Adétọ̀nà gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì láàrin àwọn ọba aládé ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí ó sì ní àfojúsùn tó dára tó máa mú kí gbogbo ohun tó ń rò kó wá sí ìmúṣẹ fún àṣeyọrí ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn nípa ti ọba aládé yìí ó sì fi àdúrà gbárídìí ní pé kí Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ kó rọ àwọn òbí rẹ̀ lójú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lójú láti bẹ̀ ní ẹni tí ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams òun náà dá sí ọ̀rọ̀ yẹn o níbi tí òun ti ṣe àpèjúwe Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Adétọ̀nà gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì akọni ẹni tó ń sọ bẹ́ẹ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀ nípa ti àwọn nǹkan tó bá ní òun fẹ́ ṣe nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lọ́jọ́ ajé àná níbẹ̀ ni Gani Adams ti ṣe bẹ́ẹ̀ ló ti dárò pẹ̀lú àwọn ọba aládé ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire àti mọ̀lẹ́bí ọba náà tó fi mọ́ àwọn èèyàn ní ìpínlẹ̀ Ògùn ní pé ẹ wò ó ẹ kú ọ̀rọ̀ ènìyàn ni ó ṣàpèjúwe Ọba Síkírù Adétọ̀nà gẹ́gẹ́ bí ẹni tó ti mú ìṣọ̀kan ìdàgbàsókè àti àwọn nǹkan tó lè mú ọjọ́ iwájú dára ní orílẹ̀-èdè àgbáńláyé bá ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó ní kódà ó ti ṣe ìgbélárugẹ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ẹ wò ó Ìbà
Gani Adams ó ṣe àpèjúwe Síkírù Adétọ̀nà ọba Awùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó jáde kúrò láyé tí wọ́n sì ti sin òkú rẹ̀. Lórí ìsìnkú rẹ̀ náà ni ó mú kí àwọn oníṣẹ̀ṣe fẹ́ yọjú síbẹ̀ lánàá o, èyí tí wọ́n fi sọ di mímọ̀ pé àwọn náà ní nǹkan ṣe lórí òkú náà, ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn àwọn ọmọ ológun ni wọ́n dá wọn padà o, ní pé ibo lẹ̀ tí ń jábọ̀ tẹ̀ lókùn lọ́rùn kílẹ̀ wá ṣe lápá bíyè, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà lánàá, ní pé ẹ wò àwọn ọmọ ológun ni wọ́n ṣe kíni ni wọ́n dá wọn lọ́wọ́ kọ́ o láti má lọ síbi ayẹyẹ ètò ìsìnkú Awùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú o. Àwọn oníṣẹ̀ṣe níbo lọ̀rọ̀ fẹ́ já sí lápọ̀dọ̀ tí wọ́n báyìí, àwọn ọmọ ológun wọn ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé igi dínà wọn, kí ló fẹ́ ti ẹ̀yìn yẹn rọ. ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Punch Erica lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ìròyìn eléyìí náà mà ló kan ilóminú tó sì ṣe kíni tó sì bà ní lọ́kàn jẹ́ púpọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ méjì ti ilé ẹ̀kọ́ gíga Adékúnlé Ajásí nípínlẹ̀ Ondo ni àwọn akẹgbẹ́ wọn ni wọ́n sọ pé wọn ò ṣàdédé rí mọ́ lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn tí wọ́n dẹ̀ ti padà rí òkú wọn báyìí o lẹ́gbẹ̀ẹ́ igbó kan. Àwọn olóògbé akẹ́kọ̀ọ́ yìí tí orúkọ wọn jẹ́ Andrew àti John ni wọ́n ti ṣàdédé rí òkú wọn ní òpin ọ̀sẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n ti ń wá wọn nílé ẹ̀kọ́ gíga náà. A gbọ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà ló ti káyà sókè o tí wọ́n sì ti látàrí pé wọn ò rí àwọn akẹgbẹ́ wọn méjì yìí tí wọ́n sì ti fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí. Ẹ̀ṣọ́ aláàbò kan ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti rí òkú àwọn akẹ́kọ̀ọ́ yìí o nínú igbó kan tó wà láàrin Àkókó nípínlẹ̀ Ondo àti agbègbè tó wà nítòsí ìpínlẹ̀ Èkìtì. Ìwádìí fi múlẹ̀ pé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé ni tí wọ́n sì ti ṣekú pa wọ́n. Ó mà ṣe o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ohun ìbànújẹ́ tó jẹ́ wípé tó ti pòrúurú ọkàn àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà tí wọ́n sì ti ń ṣọ̀fọ̀ àwọn akẹgbẹ́ wọn. Lákòótọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Omísànyà ti gba gbogbo ìwádìí náà tí ó sì ti sọ pé àwọn yóò pèsè àwọn àlàyé síwájú sí i lẹ́yìn ìwádìí ìṣẹ̀lẹ̀ náà. Inú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tí rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó dá ọjọ́ kémi náà lọ sí òkè lọ́hùn-ún tí n bá sọ̀rọ̀ nípa ìròyìn tí ó wà lápò ọ̀dọ̀ tèmi. Òkè náà tí mò ń lọ ó di ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti rí ọwọ́ tó àwọn obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí ajínigbé ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ni wọ́n ti rí ọwọ́ tó àwọn obìnrin mẹ́ta o tí wọ́n jẹ́ afurasí tí wọ́n ń ṣe fàyàwọ́ àwọn èròjà ogun fún àwọn ikọ̀ ìjínigbé àti agbésùmọ̀mí tí wọ́n wà nínú igbó kan ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí wọ́n ti fi orúkọ àwọn afurasí náà léde, Aisha Haruna, Rabi Umaru, Fatima Abubakar ni ọwọ́ tó ní pápákọ̀ ọkọ̀ lẹ́yìn tí wọ́n gbọ́ sí wípé àwọn ará bíyè wọ́n wọnú ọkọ̀ wọ́n sì ń lọ sí ìpínlẹ̀ Kaduna láti lọ fún àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ara wọn ní àwọn èròjà ogun yìí. Eléyìí ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bọ́ sí ẹnu iṣẹ́ o. Alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó ni ó sọ dìímọ̀ wípé ẹ wò ó nígbà tí wọ́n gán ní wa ọ̀kan lára wọn ṣe bẹ́ẹ̀ ó júbà ìwòrò lọ sínú igbó ni o, ṣùgbọ́n àwọn mẹ́ta tí àwọn rí ọwọ́ tó yìí àwọn ni àwọn ti rí àwọn èròjà ogun ìbọn AK-47 àwọn ọ̀tá ìbọn lóríṣiríṣi nínú báàgì tí wọ́n kó sí. Nígbà tí àwọn fi ọ̀rọ̀ wé wọn lẹ́nu wò wọ́n jẹ́wọ́ o wọ́n ní ẹnìkan ló gbé fún àwọn níbi táwọn ti ń bọ̀ tó sì ní káwọn lọ gbé fún èèyàn kan ní ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé ọ̀kan lára àwọn obìnrin náà ló tún fẹ́ lọ darapọ̀ mọ́ ọkọ rẹ̀ tó wà lára àwọn agbésùmọ̀mí ajínigbé yìí nínú igbó tí wọ́n fi orí pamọ́ sí. Àwa sọ di mímọ̀ sí iwájú ní pé ẹ wò ó àdúró lórí ìgbésẹ̀ yìí ẹni tó júbà ìwòrò láàrin àwọn obìnrin wọ̀nyí àti ń ṣe bẹ́ẹ̀ àti ń dọdẹ rẹ̀. Kódà ibi tí wọ́n tọ́ka sí pé àwọn ń lọ àwọn ti ń fi ojú balẹ̀ ní gbogbo àgbègbè náà láti lè dábàrú gbogbo èròǹgbà àwọn agbésùmọ̀mí ajínigbé yìí. Lórí ọ̀rọ̀ yẹn náà ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn máa tún rọ́wọ́ tó àwọn ọkùnrin méjì Suleiman Jamiu àti Mumini Muhammed níbi tí wọ́n ti ń pín owó ní Ìfẹ́lódùn ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn wípé owó tó tó bíi 11.3 mílíọ̀nù náírà ni àwọn máa rí gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Òjó ó wá fi dá gbogbo àwọn ọmọ onílùú lójú ó fi
dá wọn wípé ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò yín àá máa ṣe bẹ́ẹ̀ àá máa mú lókùnkúndùn ó ní gbogbo àwọn oníwà ọ̀daràn ní àárín ìlú tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú gbogbo wọn pátápátá la máa fi ọwọ́ òfin gbé ẹ̀wọ́ eléyìí lágbára púpọ̀. Tá a bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí inú ìwé ìròyìn Daily Post fún ẹ̀yin tẹ́ bá fẹ́ láǹfààní láti ka ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ àbóṣelẹ́yọ kan tí a tún lè fún wọn bẹ̀. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa nǹkan èyí tí ó ń ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ni wọ́n gbé igi dínà wọn wípé wọn ò lè yọjú síbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú ti Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ọ̀rọ̀ yìí ó fẹ́ ṣe apá kan jà mọ́ a jẹ́ pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mólú wọ́n ṣe gbégi dínà wọn láti má jẹ́ lórí ọ̀rọ̀ òṣèlú àbí kí ni ètò kàyẹ́. ó lè má jẹ́ ọ̀rọ̀ òṣèlú ṣùgbọ́n wọ́n ní àwọn ó ṣeéṣe kó jẹ́ pé àwọn náà ní ojúṣe láti ṣe nítorí wípé a ní àwọn ẹ̀yà ẹ̀sìn bíi mẹ́ta kìrìsìtẹ́nì mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe bóyá nígbà táwọn náà gbọ́ pé àwọn onímùsùlùmí àwọn náà ti débẹ̀ wọ́n ti ṣe tiwọn àwa náà fẹ́ ṣe kí ni àwa náà fẹ́ ṣe tiwọn ṣé a máa sọ pé wọ́n rìn sí àsìkò tó dání àbí wọ́n ti pa láṣẹ fún àwọn ọmọ ológun nítorí ẹ̀ ni wọ́n ṣe gbé irúfẹ́ ìgbésẹ̀ yẹn nínú àwòrán tẹ rí yẹn ẹ ti rí wípé lótìtọ́ àti lódodo ni wọ́n gbégi dínà àwọn èèyàn yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó sì máa fẹ́ ju kẹ̀kẹ́ jù bẹ́ẹ̀ lọ nítorí náà bó bá ṣe rí lójú ìwòye tiyín ní ìbá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká tún lọ síbi tí ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ti sọ di mímọ̀ eléyìí ó fi ń ta bá ẹni tí ń ṣe olóyè Sunday Igboho ni ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n yọ̀ wípé Muhammadu Buhari ààrẹ àná ó jáde kúrò láyé lótìtọ́ àti lódodo ibi tí èmi náà ti rìn dé mo rí àwọn èèyàn kan tí wọ́n ń celebrate wípé ohun tí Buhari ṣe yẹn òun ló ń lọ yẹn bó tó fi di wípé òun fúnra lára rẹ̀ ń béèrè fún àforíjì kó tó di wípé ó jáde kúrò láyé ìyàwó rẹ̀ tún fi ìdí rẹ̀ múlẹ̀ kí ló fi sọ̀rọ̀ yìí ṣé lótìtọ́ àti lódodo ni Buhari ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ìròyìn kan tẹ̀mí tẹ̀lé láàárọ̀ yẹn nìkan tó pé òun dáríjì ọ̀kan lára àwọn tó ti bá Buhari ṣiṣẹ́ sẹ́yìn ni òun ti dáríjì Buhari ṣùgbọ́n ẹni yìí tó wá ń rọ̀ wá wípé ká má fi òkú Buhari ká má fi ṣe yẹ̀yẹ́ ṣé ó rí sọ àbí kò rí sọ lótìtọ́ ó lè ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó lè Sunday Igboho àwọn náà ń dúpẹ́ pé ẹni tó fẹ́ gbẹ̀ mí òun ò ṣe bẹ́ẹ̀ òun rẹ́yìn rẹ̀ bóyá ilé yìí ló tún jẹ́ kí ẹni yìí sọ di mímọ̀ bó bá ṣe rí lójú yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. ọjà náà kò sí wàhálà ìtẹ̀mí kan ṣàfẹ́sọ̀lé lórí náà ni wípé sórí Buhari tòótọ́ ó lè wùwá láabi kan sáwọn àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pápá jùlọ fún orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wa náà la rí nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò tó wà ní ìṣèjọba ṣùgbọ́n Buhari ṣe kí ni ó ti papòdà ó ti lọ ṣe jẹ́ ká fi ọ̀rọ̀ náà ká fi sẹ́yìn kó di àfihẹ́yìn. Tégún fi sọ. bẹ́ẹ̀ ni Tégún fi sọ ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti lọ bí àgbáńrè. bẹ́ẹ̀ni gbogbo wa. ẹ jẹ́ ká kọjú sí ká gbájúmọ́ lórílẹ̀‐èdè yìí bó ṣe máa nítumọ̀. bẹ́ẹ̀ni. àwọn aṣáájú wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká gba káwọn náà kán wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Buhari kán wo ọ̀rọ̀ táwọn ènìyàn sọ nípa Buhari kán fi ṣàwòkọ́ṣe káwọn náà hùwà rere kán gbáyé ṣe rere eléyìí ló túmọ̀ sí wípé gbogbo tá a bá ṣe láyé yìí àṣegbé kan ò sí tá a bá ṣe rere láyé yìí àwọn èèyàn wò wá bàbá lè ṣe ìdàkejì ẹ̀ náà àwọn èèyàn wò wá kò wá sún tá a ṣe láyé yìí tá a ní kẹsàn-án rẹ̀ nítorí fi dà nìyẹn ká ṣe kí ni ká gbélé ayé ṣe rere. bẹ́ẹ̀ni kágbélé ayé ṣe rere ọmọbìnrin kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC kò ṣe ẹgbẹ́ òṣèlú ADC wípé Rauf Arẹ́gbẹ́ṣọlá ó sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ó ní káwọn ọmọ Nàìjíríà ó ní kó lọ fọkàn balẹ̀ ó ní ẹgbẹ́ òṣèlú ADC ó náà ti ṣe tán láti wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti wà dé èbúté ògo. wọ́n ti gbéṣẹ́ lé lọ́wọ́
ó sì gbọ́dọ̀ ṣe iṣẹ́ náà dójú àmì. ẹni tí ò bá lè gbádìí lè fi jẹ oyè àwòdì. òun ni wọ́n fi gbé iṣẹ́ náà lé lọ́wọ́ pé lótìtọ́ àti lódò a mọ̀ wípé nílẹ̀ Yorùbá ìwọ kájú òṣùwọ̀n. ìwọ lè jáde kó sọ̀rọ̀. gbogbo ìwà yìí kò jọ mí lójú torí pé bí wọ́n ṣe ń ran ló ṣe ń jíṣẹ́ náà. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ká wá jókòó ká pera wa jókòó ká lórí wa dáadáa bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n yìí ó kù sọ́wọ́ wa o. bẹ́ẹ̀ ni o torí èèyàn lè fi pámẹ́sì lọ sọ́dọ̀ èèyàn lè fi gbá fún lómi mú o. torí náà lórí ọ̀rọ̀ tí ẹni tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹ̀yin tí ọ̀rọ̀ kàn ẹ mọ̀ bẹ́ẹ̀ ti ṣe máa ṣe kí ni gbé ọ̀rọ̀ yẹn sí ẹ má gbà bí ẹni gbàgbọ́ ọtí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá gbẹ̀yẹn. a dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde kúrò láyé lẹ́yìn tí wọ́n padà rí wọn tẹ́lẹ̀ la gbọ́ wípé wọ́n wá wọn káàkiri ẹ wo ohun burúkú ni o kí mọ̀jẹ̀sín ohun burúkú ni kí mọ̀jẹ̀sín tójú ìyá rẹ̀ rí ọ̀run àrèmábọ̀ nípa ti ìṣẹ̀lẹ̀ yìí ẹ wo kò dùn mọ́ mi nínú nítorí pé ó lágbára púpọ̀ ohun tó máa jẹ́ ayọ̀ fún wa ni pé wọ́n ṣe àwárí wọn láì fi ara pa ṣùgbọ́n òkú wọn ni wọ́n rí ó dà pé o fẹ́ sọ kankan lórí ìṣẹ̀lẹ̀ yìí. ẹni tí mo fẹ́ sọ náà ni pé ibo gan la ń lọ lórílẹ̀‐èdè yìí ná àwọn ajínigbé lọ́tún àwọn ajínigbé lósì lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nísìn sáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ajásin yẹn nísìn yìí bá wọn láti bí ọ̀sẹ̀ mélòó kan ìròyìn ti gbé ipe wọn wá àwọn akẹ́kọ̀ọ́ yìí tọ́kàn àwọn akẹgbẹ́ wọn tó kù gan tó ká sókè tọ́kàn wọn ò balẹ̀ kó tó di pọ́n ẹ̀ṣẹ̀ wá lọ rí òkú wọn lẹ́gbẹ̀ẹ́ igbó kan tọ́nà pa wọ́n síbi ó ṣe ní láàánú gbogbo ṣèkà àwọn tó ń ṣèkà kọ́rántí àti sùn kọ́rántí àti kú. bẹ́ẹ̀ni jẹ́ ká wá gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara wọ́n ṣiṣẹ́ takuntakun kẹ́yìn yẹn bí wọ́n ṣe ṣe àwárí àwọn obìnrin mẹ́ta tí wọ́n fẹ́ lọ kó àwọn èròjà ogun àrí gbogbo ẹ̀ àtowó àti gbogbo nǹkan tí wọ́n rí gbà ohun tí wọ́n gbà lọ́wọ́ àwọn obìnrin yìí rèé tí wọ́n fẹ́ lọ kó fún àwọn ajínigbé tó wà nínú igbó tí wọ́n gba owó ìtúsílẹ̀ tí wọ́n ń domi àlàáfíà ìlú rú ẹ̀mí máa fẹ́ jẹ́ ká gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara wípé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà wípé àkáníwọ̀n rí àwọn eléyìí mú ni bí wọ́n ṣe máa ṣe àṣeyọrí nìyẹn wọ́n á sì lọ kó gbogbo nǹkan wọ̀nyí wọ́n á lọ kó fún àwọn arábí àwọn náà á dẹ̀ máa báṣẹ́ lọ wọ́n máa fi tiwọn pa àwọn èèyàn lẹ́kún láàrin ìlú gbogbo àwọn kan wọ̀nyí ó yẹ nítòótọ́ láti máa gbóṣùbà kárí fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè ní Nàìjíríà àyìn lọ́gọ̀ ẹnu fún èyí tẹ́ tó ṣe yé ẹ wá bá wa ṣe iṣẹ́ ìwádìí yẹn délẹ̀ dáadáa ibi tí wọ́n wà ẹ bá wa ṣe àwárí ibẹ̀ ẹ bá wa dàbàrú gbogbo èròǹgbà búburú wọn láti máa jí àwọn èèyàn gbé láàrin ìlú kí wọ́n máa gbowó ìtúsílẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ náà wọ́n ní àwọn ṣe àwárí àwọn ọkùnrin méjì tí wọ́n gba 11.3 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ó lágbára o ẹjọ́ ìyẹn ọlọ́pàá wa. níbo lowó òun náà wà téèyàn wà máa kówó kan máa lọ kó fún àwọn agbésùmọ̀mí àbáwọn tó ń ṣiṣẹ́ láabi lórí pé wọ́n jíyàn gbé kọ́nà ń ṣàánú wa lórílẹ̀‐èdè yìí àánú la nílò. ẹ wo ohunkóhun tẹ bá rí gẹ́gẹ́ bí èròǹgbà yín lórí àwọn ìròyìn tá a ti mẹ́nubà lónìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká wo bó ṣe rí lójú òye tiyín ohun tá a bá jìjọ wo gígùn nígun nítorí pé ìṣirò ìwòrìwò ohun tá a bá jìjọ wo gígùn nígun ẹ wo níbí la ó ti máa rí wọn fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ẹ má gbàgbé o ìròyìn eré ìdárayá ó sì ń bọ̀ gẹ́lẹ́ tí a bá kúrò lórí ètò àmúyẹn wá fún yín mo ṣe lọ lágbo ti ìròyìn eré ìdárayá ọdún ni mí o mi kì í ṣe àìmọ̀ fún lóko ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà bákan náà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ògùntàláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ lórí YouTube ayédèṣí sílẹ̀ o fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV torí ẹ̀ta níta kan mìíràn kùn mí ò tó tà
owó ìdákanmọ́ lásán la fi ń bá àwọn ènìyàn polówó ọjà. Ẹ wo èmi ṣetán mo ń lọ. Ẹ wo ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfọ̀ fún ni ò jẹ́ o. A ò ní rí jù báyìí lọ lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀. Orúkọ tèmi náà ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá Títí Aláyọ̀. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa, ó dàbọ̀. Padà sí abala yìí láti orí pápá níkànnì BGI TV. Ojúlùmí mi kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Òkè la kọ́bù mi láàárọ̀ òní òun ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń sọ láti ṣe ìwúrí fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons wípé ẹ jáwé sóbì o tẹ́ bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Zambia ní ọjọ́ Ẹtì Friday. Ẹ má gbàgbé pé orílẹ̀-èdè Zambia àwọn náà ni wọ́n ti pèlégedé sí ìpele tó kàn tá bá sọ̀rọ̀ nípa ìdíje WAFCON tí àwọn obìnrin tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà náà ti ṣe pèrègede sí ìpele tó kàn. Eléyìí ni wọ́n fi sọ dìmọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí orílẹ̀-èdè Morocco wípé ẹ gbìyànjú ẹ bá wa ṣe dáadáa ojú tí àtẹ̀yìnwá lọ. Lórí ọ̀rọ̀ yẹn náà ló mú kí ẹni tí ń ṣe dìmẹ́yìn aṣọ́lé agbábọ́ọ̀lù ọwọ́ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ó ti sọ ọ̀rọ̀ di mímọ̀ nígbà wọ́n mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò ṣe bẹ́ẹ̀ yóò le koko bí ojú ẹja ṣùgbọ́n àwọn á gbìyànjú láti jáwé olúborí tí àwọn bá kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Zambia ní ọjọ́ Ẹtì Friday. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ tiwọn ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Victor Osimhen. Ó tuntun délẹ̀ báyìí o ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ni wọ́n tuntun ń béèrè fún àwọn nǹkan tuntun láti lè sọ wípé àwọn fẹ́ ta Victor Osimhen gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìmọ̀ pé níbi tọ́rọ̀ dédò yìí Victor Osimhen ni àwọn arábí kò fẹ́ fílẹ̀ bọ̀rọ̀ láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ dìmọ̀ pé gbogbo ohun tí ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray tún gbé wá sí iwájú Napoli níṣe ni wọ́n tún kọ̀ ó. Eléyìí ló fi di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray náà àwọn náà ti sọ dìmọ̀ pé kí ló dé gan alùbátà kan kì í dárin èyí tẹ́ ṣe fún wa ó tó gẹ́ lórí Victor Osimhen. Ọ̀rọ̀ náà àti ìmọ̀bí tó máa yọrí sí báyìí ibikíbi tó bá fẹ́ yọrí sí máa jẹ́ kí ẹ máa gbọ́ láti bẹ̀. Ẹ jẹ́ kí n lọ sí òkè náà lórílẹ̀‐èdè Spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n ti ń gbìyànjú láti ṣe kíni láti ra agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ibrahim Konate ní orúkọ agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí ó ṣe máa jẹ́ agbábọ́ọ̀lù ọ̀fẹ́ ní sáà tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí Fabrizio Romano ṣe fi sọ́jú mọ̀ pé Konate yìí òun gangan ni ó ti sọ́jú mọ̀ bó ṣe ṣe o kóun má fẹ́ iṣẹ́ òun lójú sí eléyìí ló wá kí ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid máa sọ́jú mọ̀ wípé pẹ̀lú ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ti jáwọ́ lórí agbábọ́ọ̀lù náà. Ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti wá sọ wípé àwọn fẹ́ ra agbábọ́ọ̀lù yìí sínú ikọ̀ agbábọ́ọ̀lù tiwọn náà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìròyìn eré ìdárayá ní àárọ̀ òní. Ònìyàn ṣe wọn lọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ níbi ìlà orí mọ̀ fún ti àárọ̀ ní láti orí pápá BGI TV. Ojú ni mí o mi kì í ṣàìmọ̀ fúnlóko àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ máa ṣeré ìdárayá o lóòrèkóòrè kára yín lè máa jí pépé ire o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we
are the pace setter. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.